Mhm. Ẹ tún kú déédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Èmi Adéwálé Abdulrasaq náà ni o, tí gbogbo yín mọ̀ sí Sòkòtì alágbẹ̀dẹ ọ̀run. Ẹ̀yin èèyàn, mo kí yín o, mo kí ẹ̀yin mùsùlùmí, mo kí ẹ̀yin kírísítẹ̀nì, mo kí ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí gbogbo yín pé ẹ kú àfaradà, ojú ò ní tì wá o. Gbogbo ohun tí ń jẹ́ ogun ẹ̀sìn, Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn èèyàn ń dẹ́rù bà mí gan o. Àwọn èèyàn ń dẹ́rù bà mí gan. Ìdí táwọn èèyàn sì fi ń dẹ́rù bà mí ni wípé à ń sọ ọ̀rọ̀ ta ni Ọlọ́run. Mo jáde ní last time, mo ní kí àwọn ẹlẹ́sìn àbáláyé kí gbogbo wọn jọ pawọ́pọ̀ ká bẹ àwọn ẹlẹ́sìn mùsùlùmí. Kì í ṣe gbogbo ẹlẹ́sìn mùsùlùmí ní Ìlọrin ló ń bá àwọn ẹni ìjà, so automatically kì í sọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí mọ́. Ọ̀rọ̀ àwọn kan, abala kan nínú àwọn ẹlẹ́sìn làwọn tó ń bá àwọn ẹni ìjà. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu, inú mi dùn nígbà tí mo rí ìyá ta ni Ọlọ́run gẹ́gẹ́ bí mùsùlùmí tí wọ́n sì jáde síta, tí wọ́n bẹ̀bẹ̀. Although one fact remain wípé ilé ayé ni wọ́n wà nígbà tí ọmọ wọn ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Ìgbà tó ń fa àlùkùránì ya, àwọn náà wà nílé ayé. Mùsùlùmí dẹ̀ ni wọ́n, kí ló dé tí wọ́n jáde kí wọ́n kọ́ṣàn yẹn? Ẹ má bínú ẹ̀yin yẹn, ẹ rí i pé ọ̀rọ̀ mi ó máa yàtọ̀ lọ́tẹ̀ yìí. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo yín lẹ mọ̀ bí mo ṣe ń bú àwọn mùsùlùmí. Mo sì ń yànnàná àwọn mùsùlùmí tí mò ń bú torí kì í ṣe gbogbo mùsùlùmí. Àwọn alákatakítí ẹ̀sìn tí ń bẹ nínú ìjọ mùsùlùmí, gbogbo yín lẹ mọ̀ bí mo ṣe ń bú wọn. Kódà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò tiẹ̀ gbàgbọ́ pé lóòótọ́ mùsùlùmí ni mí mọ́. Mo bú wọn, mo sọ̀rọ̀ burúkú sí wọn, mo sì ń pọ́n àwọn tó ń ṣe dáadáa nínú ẹ̀sìn mùsùlùmí, mo sì ń pọ́n wọn lé. Mo ń pọ́n wọn lé, mo ń ṣàdúrà fún wọn. Torí àwọn yẹn ń pèpè sọ́nà ẹ̀sìn Islam ni. Ó ti yàtọ̀ sí àwọn èèyàn tó ń hùwà tó ń lé àwọn èèyàn kúrò nínú Islam. Wàláì tàláì símábìláì làṣíláwà, mo fi Ọlọ́run Lédùmarè búra. Tẹ́ ẹ bá máa parọ́ tanra yín ló kù lẹ́yìn àfa ó jáde lẹ́wàá já mi pé irọ́ ni mo pa, pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti padà sínú Christian, èèyàn ti kúrò nínú mùsùlùmí tí wọ́n padà sínú Christian, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kúrò nínú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n padà sínú ẹlẹ́sìn àbáláyé rẹpẹtẹ. Ṣùgbọ́n ẹ nírọ́ ni, torí ẹ fóòtọ́ ọ̀rọ̀ rárá, pàápàá jùlọ èèyàn alákatakítí yẹn ẹ fóòtọ́ ọ̀rọ̀. Ìyá yẹn wá jáde, káti ìgbà pé wọ́n ṣe mistake pé wọn ò kọ́ ṣàǹdẹ̀ lákọ̀ọ́kọ́, wọ́n wá padà jáde. Ẹ̀sìn Islam kọ́ wa wípé gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ti ṣẹ̀, tá a bá ti túbá, à ń ṣẹ̀ Ọlọ́run gan, Ọlọ́run dáríjì wá ká tó wá sọ àwa ara wa, pàápàá jùlọ ẹni tá a nígbàgbọ́ pé Ọlọ́run ló ṣẹ̀, Ọlọ́run ló dẹ̀ sọ pé ẹni tó bá ti ṣẹ̀ ká máa dáríjì, káwa tó sọ wípé àní dáríjì ẹni tí ó ṣẹ̀ Ọlọ́run, tá a la wa. Ṣẹ́gbọ́n Ọlọ́run ni wá ní àbábúrò Ọlọ́run, àbí mọ̀lẹ́bí, àbí ìyá Ọlọ́run, àbáwá ni bàbá Ọlọ́run. Mo wá jáde, mo wá sọ̀rọ̀, mo wá ń bú àwọn mùsùlùmí tí mo mọ̀ sí alákatakítí. Kì í ṣe gbogbo mùsùlùmí o, mo ń bú àwọn mùsùlùmí tí mo mọ̀ sí alákatakítí. Ìyá yẹn náà wá jáde, mo wá ń bẹ̀bẹ̀, mo wá ń bẹ àwọn mùsùlùmí gidi pé kán bá wa bá àwọn mùsùlùmí alákatakítí yẹn sọ̀rọ̀. Kódà mo bẹ bàbá wa ọba Ìlọrin pé kán jọ torí Ọlọ́run kán bá wa bá àwọn alákatakítí yìí sọ̀rọ̀. Mo tún bá wọn sọ̀rọ̀ débi pé kí wọ́n má jẹ́ kí wọ́n bá wọn lórúkọ jẹ́, torí orúkọ wọn ni wọ́n fi ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yìí. Àwọn dẹ̀ rèé, adájọ́ ni wọ́n mọ̀ òfin. So wọ́n dẹ̀ mọ̀ pé òfin orílẹ̀-èdè fààyè gba ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn tí mò ń pe àkíyèsí bàbá wa yẹn sí nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé mi ti gbọ́ pé wọ́n sọ nǹkan kan náà láti gbà náà. Jó ẹ̀jẹ̀ ó lọ, ìyá ní sì kó jẹ olówó rẹ̀. Now, ìgbà tí mo wá ń sọ ọ̀rọ̀ yẹn tí mò ń bú àwọn mùsùlùmí, tí mò ń ṣe gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí, àwọn kan yìn mí nínú àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àwọn kan yìn mí nínú ẹlẹ́sìn àbáláyé, àwọn kan dìyìn mí nínú ẹlẹ́sìn Islam, láwọn tí wọ́n mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni tí mò ń sọ, láwọn tí wọn kì í ṣe alákatakítí ẹ̀sìn,
tí wọ́n gbọ́ àgbọ́yé ẹ̀sìn dáadáa wọ́n ní èmi wọ́n dúpẹ́ lọ́wọ́ mi. ṣùgbọ́n ìgbà tí ìyá Tani Olohun wá jáde tán wá bẹ̀bẹ̀ tá a tún wá rí ọmọkùnrin kan tó tún wá jáde tó tún fi yé wa wípé ìyá Tani Olohun sọ pé òun ò bẹ̀bẹ̀ o, ìyá Tani Olohun ò bẹ̀bẹ̀ o. Ẹ dákun ẹ wo ibi tí orí ẹlòmíì ti dàrú dé níyà tó gbé ojú rẹ̀ sí afẹ́fẹ́ tí gbogbo ayé rí, ẹnìkan wá jáde lẹ́yìn rẹ̀. Ibi tẹ́ ẹ ti mọ̀ wípé àwa tá à ń pera wa ní ọmọ Yorùbá tẹ́rì wípé ọ̀pọ̀lọpọ̀ máa lè lọ́pọ̀ nú àwa Yorùbá nìyẹn. Ìyá yìí kì í ṣe pé wọ́n faṣọ bojú sọ̀rọ̀, ìyá Tani Olohun kò faṣọ bojú sọ̀rọ̀ tàbí pé àmọ́ páwọn ní kọ́kọ́ sọ̀rọ̀ ta kọ́kọ́. Ẹnìkan dẹ̀ jáde ó dẹ̀ nǹkan dẹ̀ mú pé ìyá yẹn ó dẹ̀ sọ fún wa wípé ìyá yẹn sọ pé òun ò kẹ́nìkankan, ìyá yẹn sọ fún òun wípé kẹ́nìkankan má bẹ̀ẹ̀ fún Tani Olohun o. Àánú yẹn ṣe mí, ntẹ́ ń rí kọ́ lèmi ń rí, torí tó bá jẹ́ pé ntẹ́ ń rí lèmi ń rí ni ẹ mọ̀ pé gbogbo inú oníṣẹ̀ṣe kọ́ ló dùn sí nǹkan tí Tani Olohun ṣe. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan inú tèmi náà ò dùn náà, mo sọ fún yín pé mùsùlùmí ni mí, báwo ni inú mi ṣe máa dùn sí ẹni tó mú àlùkùránì tó fà á ya tó dẹ̀ sáná sí, báwo ni inú mi ṣe máa dùn sí gẹ́gẹ́ bí mùsùlùmí. Ṣùgbọ́n mi yẹn sọ Ọlọ́run, mo nígbàgbọ́ pé ìwé tó fà ya ìwé Ọlọ́run ni, Ọlọ́run lolùdájọ́, Ọlọ́run lolùdájọ́. Rísì tá a ṣe rí pé mò ń bẹ̀bẹ̀ tàbí mò ń ṣe ohun tí mò ń ṣe ẹni pé kógun ẹ̀sìn ọmọ bá ṣẹlẹ̀, kógun ẹ̀sìn ọmọ bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, kọ́mọdé nǹkan tí wọ́n máa pa ẹrú, tí wọ́n máa pọmọ, tí wọ́n máa pa just everybody. Ìyẹn ni reason tèmi fi jáde, tí mo fi kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́, tí mò ń blame àwọn mùsùlùmí fún àwọn oníṣẹ̀ṣe. Ẹ̀sìkìtà ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe ni wọ́n ti pè mí, tí wọ́n ti bá mi sọ̀rọ̀, tí wọ́n fi ẹ̀hónú wọn hàn, tí wọ́n fi ìbànújẹ́ wọn hàn lórí tí Tani Olohun ṣe. Mi ò fẹ́ sọ léyìí síta tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ ti tì mí débi pé a ń láti sọ gbogbo òótọ́ ọ̀rọ̀ tá a mọ̀ pé ó farasin, tá à ń bò pé kọ́ máa bàtọ̀ máa dá nǹkan míì sílẹ̀, a ń láti tú síta níbi tọ́rọ̀ yìí dé yìí. Nígbà tí àwọn tí wọ́n mú Tani Olohun sọ fún yín wípé kì í ṣe ẹ̀sìn làwọn ń jà sí, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni wọ́n dẹ̀ gbé lọ kóòtù, ọ̀rọ̀ pé èèyàn bà mí lórúkọ jẹ́, bí kírísítẹ̀nì bá bà mí lórúkọ jẹ́ mo ní ráìtì àti gbé lọ kóòtù, bẹ́ẹ̀ sẹ́ àbáláyé bá bà mí lórúkọ jẹ́ mo ní ráìtì àti gbé lọ kóòtù, bí mùsùlùmí bá bà mí lórúkọ jẹ́ mo ní ráìtì àti gbé lọ kóòtù. Wọ́n bá àyàn lórúkọ jẹ́, ẹ wá ní wọn lọ gba lọ́ọ̀yà kan. Ṣé bàbá wa Fẹ́mi Fálànà ṣé wọn ó yí ọjọ́ yẹn padà ni wọn ò ní nǹkan tí ẹ̀rí wà fún? Ṣé bàbá tí ẹ̀ ń bẹ̀ pé kí wọ́n lọ bá wa gbèjà, ṣé ẹ rò pé bàbá yẹn, ẹ rò pé èèyàn rán dáradára ni wọ́n ni? Ẹ rò pé ẹni tí ò lọ́pọlọ ni wọ́n ni? Ẹ rò pé wọ́n kàn máa ń dá sí kéèsì anyhow ni? Bí wọ́n bá tiẹ̀ dá sí kéèsì tẹ́ ń bá wá rí ìmọ̀lẹ̀ ẹ̀rú kéèsì yẹn, ṣé ẹ rò pé orúkọ táwọn ti ń build láti iye ọdún yìí, ẹ rò pé bàbá wa Fálànà wọ́n máa fẹ́ bà orúkọ wọn jẹ́ ni? Bàbá wa Fálànà ní orúkọ náà. Mo gbọ́ tẹ́nìkan jáde tó ní gbogbo kéèsì tí bàbá wa Fálànà ń win ni pé àtijọ́ pẹ́ ní kẹ̀yìn yìí o, bíi pé wọ́n ní ọ̀rọ̀ pẹ̀lú àwọn adájọ́. Kò sí tó jọ o, kò sí nǹkan kan tó jọ. Bàbá wa Fẹ́mi Fálànà ní wọ́n win ní ìjọba aláìmọye ìgbà, wọ́n ti gbé ìjọba lọ sí kóòtù tán, ṣebí ìjọba ní sanwó oṣù àwọn adájọ́, àbírú ọ̀rọ̀ wo nìyẹn? So adájọ́ wàá fi ẹni tí ń sanwó oṣù òun sílẹ̀, tí ẹni tí ń sanwó oṣù rẹ̀ àwa right, àwa sọ pé ó wrong. Ọmọ Yorùbá gbogbo àwa tá a bá jẹ́ ọmọ Yorùbá, mi ò lè sọ àwọn tó bá jẹ́ ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà, ṣùgbọ́n àwọn tá a bá jẹ́ ọmọ Yorùbá gidi, ẹ jẹ́ ká máa ro àwọn nǹkan kan pé kò lè ṣẹlẹ̀ náà. Bàbá wa Fẹ́mi Fálànà olóríire ẹ̀dá ni, ìjà tí ò kàn wọ́n lọ́wọ́ kàn wọ́n lẹ́sẹ̀ náà máa ń dá sí, tí wọn ò sì ní gbowó. Tí wọ́n bá ti di pé ìyànjẹ ti wà lórí eléyìí, àwọn eléyìí fẹ́ yẹn ni jẹ́ nítorí pé kọ̀rọ̀wọ́ họrí ni àwọn ìjà tán máa ń sábà jáde yẹn. Bàbá yẹn wọ́n dẹ̀ máa ná owó ara wọn sí, wọ́n dẹ̀ máa ná ẹni ìjà tó bá ti rí pé ìyànjẹ lélẹ́yìí fẹ́, ẹni ìfẹ́ fi ọwọ́ lágbá ẹni lójú ni, àwọn ìjà tí bàbá yẹn máa ń jà nìyẹn. So anybody ọmọ rídíkù bàbá wa Fẹ́mi Fálànà, bàbá alálùbáríkà ni, ara ń tàwa ọmọ Yorùbá, pride Yorùbá ni bàbá yẹn, pride ọmọ Yorùbá ni bàbá wa Fẹ́mi Fálànà. Èkejì wọn ti kú. So ṣẹ́rí now ẹ̀yin kan tó wá ń jáde nínú àwọn oníṣẹ̀ṣe wípé ẹ má bẹ̀bẹ̀ fún wọn, ẹ má ṣe kíní kan. Okay, a bẹ̀bẹ̀ fún wọn mọ́. Ìwọ tó sọ̀rọ̀ yẹn
ègbé rẹ tó ní tàbí àjàbò rẹ tó ní ó ṣe gbé lọ kóòtù kọ lọ mú Tani Olohun jáde. A mọ sọ̀rọ̀ ẹlòmíì ọmọ sọ̀rọ̀ bí ẹni tó ti ya wèrè bí ẹni tó rí ẹ ti dàrú. O tó wá ń lọ disgrace ìyá tó sọ̀rọ̀ ìyá tó wá bẹ gbogbo ayé tí gbogbo ayé rí pòun ló bẹ̀bẹ̀ ìwọ tó wá ní ìyá yẹn rán wọ kí ìyá yẹn sọ pé kí wọ́n sọ fún wọn pé ẹnìkan kan mọ̀ bẹ̀bẹ̀ fún ta lọ́hùn ò bẹ̀bẹ̀ fún ta lọ́mọ ẹ rí pé orí ẹni yẹn ti dàrú ẹ rí pé orí ẹni yẹn ó ti dàrú. So èmi tí mo dúró ti ẹ̀sìn tí mo dúró tì yín kì í ṣe gbogbo ìgbà ni mo sọ pé mi ò kì í ṣe oníṣẹ̀ṣe náà ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú equal right mo nígbàgbọ́ nínú protection of àwọn nǹkan tí constitution wa bá kó dání mo nígbàgbọ́ nínú ẹ̀ constitution wa recognize ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan ò lè pẹ́ ẹnìkan ò lè force ẹnìkan wá bí ẹnìkan ìyẹn mo sì mí ni ẹ̀ di ọ̀la mo mí ni ẹ sísà gbogbo ẹ̀yin tí ẹ bá ń bú àwọn mùsùlùmí lójú mi ó máa ń yà mí lẹ́nu ntí ẹ máa sọ ni àwọn mùsùlùmí kan bẹ́ẹ̀ bá lè dárúkọ wọn kó má bàa dìjà ẹ máa sọ pé àwọn mùsùlùmí kan aláìlọ́pọlọ but àwọn tèmi bá ti ní evidence tí mo lè fi proof lórí nǹkan tí mo fẹ́ sọ màá dárúkọ wọn that is why tẹ́fí pé mo máa ń dárúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan torí pé tí o bá gbé mi lọ́kọ̀ọ̀tù mo ní tí màá fi proof tí mo sọ ń pa ẹ̀ ṣé rí àwọn kan nínú oníṣẹ̀ṣe bóyá lẹ mọ̀ pé inú wọn ò dùn sí nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe mo fi Ọlọ́run Elédùmarè búra kọ́lọ́run ṣèdájọ́ fún mi tó bá ti pé mo parọ́ ni mo ti rí nínú àwọn oníṣẹ̀ṣe tó sọ pé tí Tani Olohun bá jáde ń bẹ̀ yẹn yóò wá jìyà tọwọ́ àwọn oníṣẹ̀ṣe. Tani Olohun nìkan kọ́ ló kọ́kọ́ gbìjà àwọn ẹlẹ́sìn àbáláyé náà àwọn bàbá wa ní bàbá wa Yẹmí Ẹlẹ́bùbọn àtàwọn kọ̀ọ̀kan bẹ́yẹn ti máa ń sọ̀rọ̀ síwájú náà wọn ò ń dẹ̀ ń búyàn ṣùgbọ́n wọ́n sọ reality wọ́n sọ fún wọn pé ẹ̀sìn tiẹ̀ ò gbà wọn là ẹ̀sìn tàwọn náà lè mọ́ gbà tiẹ̀ la ó lè mọ́ gbà wọn náà la ó ṣùgbọ́n ò ní ìdí àti condemn ẹ̀sìn kan fẹ́ẹ́ ṣe ní tí gbogbo àwọn yẹn ń sọ nìyẹn náà òun ti wá personalize ẹ̀ ó ti di tá à ń dárúkọ àwọn nínú ẹ̀sìn tí wọ́n ń pè ní ẹ̀sìn tí wọ́n ń pè ní àṣà nílẹ̀ Yorùbá ara àṣà wa ni àpọ́nlé wà téèyàn bá ti jù ọ́ lọ fọ́dún kan ò gbọ́dọ̀ pọ́nlé ò gbọ́dọ̀ rí fín ọdún kan kí ni téèyàn bá jù ọ́ lọ fún ọjọ́ kan aṣíwájú ẹni ò gbọ́dọ̀ pọ́nlé ara àwọn area tí mo gbà pé Tani Olohun ti rúdù nìyẹn èmi gbé ẹ̀sìn kúrò náà mo kọ́ gbé ẹ̀sìn kúrò náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí kì í dẹ̀ ṣe wípé bóyá àwọn yẹn ṣẹ̀ ẹ́ personally tí wọ́n bá ṣẹ̀ ẹ́ personally tẹ́ bá jọ ń fèsì ara yín it's another thing bó ìwọ kọ́ ni wọ́n ṣẹ̀ Ọlọ́run ló believe pé wọ́n ṣẹ̀ pẹ̀lú tí wọ́n ń sọ nípa ẹ̀sìn àbáláyé ìwọ náà lè sọ tiẹ̀ láì búyàn ó lè sọ tiẹ̀ láì jó àlùkùrán ẹ dákun ẹ má jẹ́ ká parawọ́ tan ara jẹ tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ olúwa iná ajá lákatakítí ni ọwọ́ nǹkan tó ṣe yẹn ó dá ogun ẹ̀sìn sílẹ̀ owó nǹkan tó ṣe yẹ dá ogun ẹ̀sìn sílẹ̀ so tá a bá wá ń bẹ̀ yín tá a bá wá ń bẹ àwọn mùsùlùmí tí ẹjọ́ ìwà lọ́dún wọn pé kán dákun torí Ọlọ́run kí wọ́n fìyè dénú pé kán jọ torí Ọlọ́run kán má bínú tẹ̀yìn kan tó wá dúró síbì kan tẹ̀yìn wá jọra yín lójú láti ìjọ náà mo rò pé tiẹ̀ lọ gbé kúrò nínú mo rò pé tí ló yẹ kẹ́ ti rí nǹkan kan ẹ̀yin tẹ́ ń bínú yẹn nínú oníṣẹ̀ṣe ó yẹ kẹ́ ti rí nǹkan tẹ́ fi lọ gbé kúrò lọ́hùn àṣẹ ẹ̀ ní nǹkan kan àṣọ lódò nìyí àṣẹ ń nu lásán lé níbi àjàkàrà ẹ ń pariwo ẹnìkan kan mọ̀ dá sí ẹnìkan kan ò dá sí ẹ sì rí gbé kúrò ńbẹ̀ ibi tí ẹlòmíì ò ti ní ọpọlọ nìyẹn ẹni ẹlẹ́ni ló mọ ibi tó ń wà lọ́mọ ẹ rí i pé njọ́ tí lọ́ọ̀yà kan tó ń sọ̀rọ̀ sọ fún wa wípé pé kò lè dá dìde mọ́ pé wọ́n ti lù ú ó lè má jẹ́ àwọn mùsùlùmí yẹn náà lù ó lè jẹ́ àwọn tó bá nu sẹ́ẹ̀lì torí èmi náà wọ́n ti mú mi fún traffic offence kan tí ọlọ́pàá tì mí mọ́ lérí táwọn tí mo bá ń bẹ̀ fẹ́ tó wọ́n fẹ́ lù mí pa bíi 1 hour 30 minutes tí mo fi wà ní àtìmọ́lé yẹn nù sẹ́ẹ̀lì police station wọ́n lù mí pa ìgbà tó wọ́n fẹ́ lù mí pa náà wọ́n á mú mi kú mẹ́ kì í dẹ̀ sí pé nìkan kan mo ṣe traffic offence lásán ni so anything ló lè wáyé fún ẹni tó bá wà ní àtìmọ́lé ẹ má fojú pé bóyá àwọn kí náà porúkọ ẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n ń fi ìyà yẹn jẹ tàbí àwọn ni wọ́n ọ̀dà ìyà yẹn fún ẹ má fojú yẹn wò rárá
torí mùsùlùmí tó bá ṣe irú yẹn àwọn náà ti mọ̀ pé àwọn ti dẹ́ṣẹ̀ ní iwájú Ọlọ́run, àwọn ti dẹ́ṣẹ̀ sí Ọlọ́run tó bá ṣe yẹn. So ẹ má ever gbọ́kàn yín lé pé mùsùlùmí ló jẹ́ wọ́n máa fìyà jẹ. Ẹ dákun torí Ọlọ́run, ẹ̀yin èèyàn mo fẹ́ pè yín ṣàkíyèsí ni. Ẹ rí i pé tó bá jẹ́ pé ọ̀rọ̀ pé mo kọ́kọ́ ń pọ́n ẹ̀sìn mùsùlùmí lé nìkan ni mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni, kò yẹ kẹ́ ẹ lísì sí mi mọ́. Ṣùgbọ́n ní last time mo sọ fún yín wípé àwọn mùsùlùmí tó ní láárí ń bẹ, àwọn mùsùlùmí tó ní láárí wọ́n pọ̀ rẹpẹtẹ. Irú wọn ni Sheikh àmì Ọlọ́run tí mo wá mú bàyín jọ sí, tí wọ́n bá mi sọ tí mo fi ọ̀rọ̀ wọn díẹ̀ hàn yín jọ sí. Sheikh àmì Ọlọ́run, ẹ dákun mo challenge gbogbo mùsùlùmí láyé ní gbogbo àgbáyé, ẹ dákun ẹ tọ́ka sí ẹni tó kọ́ Sheikh àmì Ọlọ́run, ẹ dákun ẹ tọ́ka ẹnìkan tó kọ́ ní kéwú, ẹ tọ́ka sí ẹnìkan tó kọ́ ní kéwú. Tàbí ìwọ tó wá mọ̀ pé kò mọ̀ kéwú yẹn dáadáa, jáde wá sọ fún wa, jáde wá sọ fún wa. Bírú àwọn yẹn tó jẹ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni wọ́n ti gba ìbùkún pé tí Ọlọ́run ti fi èdè míì kọ́ wọn, èdè ní kéwù náà, èdè wo lẹ̀dẹ̀ Ọlọ́run sà? Ṣé èdè Lárúbáwá lọ́dọ̀ Ọlọ́run èdè Ọlọ́run? Ṣé èdè Yorùbá Ọlọ́run ò gbọ́ èdè Yorùbá? Is that what we are saying? Ṣé Ọlọ́run ò gbọ́ èdè Haúsá, kò gbọ́ ti Ìgbò, kò gbọ́ ti Yorùbá, èdè Lárúbáwá nìkan l'Ọlọ́run gbọ́? Ẹ̀yin bàbá wa náà nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ mistake ń wáyé. Ẹ jẹ́ kí àwọn èèyàn ó ṣe àlùkùránì Yorùbá. Ọ̀dọ́ ọmọ gbọ́ pé àwọn kan ti ń ṣe, ṣùgbọ́n ẹ jẹ́ kó pọ̀ ní yanturu. Irú àwa tá a lè kéwì yìí, tá a bá mú àlùkùránì a lè kà á lédè Yorùbá, yóò lè yé wa mọ̀ ní àlùkùránì ń sọ. Ẹnìkan ò ní máa fi jújú bò wá lójú. Jújú táwọn èèyàn fi ń bò wá lójú ó ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Ẹ wo àfáà àmì Ọlọ́run tí mò ń sọ, Sheikh àmì Ọlọ́run tí mò ń sọ yẹn. Ẹ̀yin ẹ dákun ẹ lọ listen sí wàásí wọn. Bàbá wa Akéwùgbà Gold, Akéwùgbà Gold, Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ṣubú dànù láyé, ẹ ní parẹ́ máyé lára. Bàbá wa Akéwùgbà Gold àti bàbá wa àmì Ọlọ́run, ẹ ní ṣubú dànù, ẹ ní parẹ́ máyé lára. Ọlọ́run ń lò yín lọ́wọ́ nínú ẹ̀sìn mùsùlùmí. Ọlọ́run ń lò yín láti pe àwọn èèyàn sínú ẹ̀sìn mùsùlùmí. Ẹ̀skísà, mi ò ní parọ́ fún yín o, àwọn èèyàn ti ń jáde gan o. Àwọn èèyàn ti ń jáde kúrò nínú mùsùlùmí o. Ọmọ mùsùlùmí dẹ̀ lèmi. Ṣùgbọ́n ọmọ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó di mùsùlùmí. Toríjọ́ kẹjọ tán bí mi wọ́n tó sọ mí lórúkọ mùsùlùmí. Ọjọ́ méje àkọ́kọ́ ọmọ Yorùbá ni mo jẹ́. So mi ò lè fi ẹ̀sìn mùsùlùmí tí mo wá jẹ́ láfítà tí mo ti wà nílé ayé, mi ò lè fi báìtì ọmọ Yorùbá tí mò ń jẹ́ láyé mi. Mi ò dẹ̀, ẹ̀sìn mi ni mo gbà. Ìwọ tó bá dẹ̀ ní kì í ṣẹ̀sìn mi, tó bá jẹ́ wọ sí ìsọjẹ́ wọ ló gbé lé mi lọ, ó lè gbà. Wàhálà ìgbésí ayé ẹ nìyẹn. Bọ̀jẹ́lé bàbá ti ẹni wọ́n ti ń sìn nìkan tí ò sí ń bò mí mọ́, gbà. Èyí tẹ́ máa sọ̀rọ̀ bí ẹni pé ilé ìyá àti bàbá yín ni àlìjẹ́nà wà, ẹ lè gbà lọ́wọ́ mi ẹni mi ò ń ṣe Yorùbá torí tí mò ń sọ. Ṣùgbọ́n èmi ò ní lajú lẹ̀ báyìí kí ẹ jẹ́ kí àwọn èèyàn ó tú ẹ̀sìn Islam yẹn náà. Torí ibi tá a sọ̀rọ̀ dé yìí náà ó yẹ kó lápẹẹrẹ. Ibi tí mo sọ̀rọ̀ sí àwọn mùsùlùmí dé yẹn ó yẹ kó lápẹẹrẹ lójú yín. Tó bá jẹ́ èmi náà ni mo mú yàn, èmi lè yàn bú bẹ́yẹn tí mo wá react, tí mo gbé lọ́wọ́ ilé ẹjọ́, tí ilé ẹjọ́ sì ń discipline ẹ̀ lọ́wọ́. Ṣé ebi ẹ̀ẹ́bẹ̀ mi náà ni kọ́kàn mi ó tó tutù. Ẹ wá jáde kálukú yín wá fi yẹn condemn ẹ̀sìn Islam. Kálukú yín fi yẹn condemn ẹ̀sìn Islam. Àwọn Yorùbá wa ní ẹ mọ̀ pé mùsùlùmí ló ní ìmọ̀lé, ẹni bá pé mùsùlùmí ló ní ìmọ̀lé, kò kéwú kò béèrè, aláìmọ̀kan ni. Ẹ má jẹ́ àhùwà aláìmọ̀kan. Gbogbo ìwọ tó wà nínú ẹlẹ́sìn àbáláyé, ìwọ tó wà nínú kìrìsìtẹ́nì, nínàsímọ̀ tí mi ò condemn ẹ̀sìn àbáláyé, tí mi ò condemn ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹnìkan mọ́kànmọ́ wà bá mi condemn ẹ̀sìn Islam. Àwa tá a jẹ́ Islam gangan la wá ń condemn ẹ̀sìn Islam. Àwa la mú káwọn èèyàn sá fún ẹ̀sìn yẹn, àwa la jẹ́ káwọn èèyàn rí pé káwọn èèyàn kó rojú sẹ́sìn yẹn, káwọn rí pé ẹ̀sìn tí ò lójú àánú, ẹ̀sìn tí ò sí nǹkan tí wọn ò lè ṣe. Kí ló dé? Kí ló dé? Èmi
I am not here because I want to destroy Islam. Mo kàn ń wò wípé yes àwọn èèyàn máa sọ pé ṣe bára wọn náà ló ń sọ òótọ́ ọ̀rọ̀. Mo sọ kíní kan nínú fídíò tó lọ pé a ní ẹ̀yin kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì tó bá jẹ́ kìrìsìtẹ́nì gidi ìwọ náà jáde sọ̀rọ̀ lórí nǹkan tí àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ rẹ̀ ṣe tí ò dáa bẹ́ẹ̀ mi ṣe ń jáde yìí tí mò ń kọ̀ndẹ́mù nǹkan míì tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí àwọn mùsùlùmí ń ṣe tí ò dáa tí mò ń kọ̀ndẹ́mù ẹ̀ tí mo dẹ̀ ń praise àwọn tó ń ṣe dáadáa yẹn ìwọ náà lọ sínú ẹ̀sìn rẹ lọ bú ẹni tí kò bá tó bá ń sọ tí ò dáa tó lè dá ogun ẹ̀sìn sílẹ̀ ẹ̀yin alásìn àbáláyé ẹ̀yin náà ẹ padà sínú ìjọ yín ẹ lọ bú ẹnikẹ́ni tó bá àní parọ́ tara wa jẹ́ nǹkan tí ta ni Ọlọ́run sì kò dáńtò tọ́ ò nídìí àti fa àlùkùránì ya nígbà tí èèyàn fẹ́ ogun ẹ̀sìn nígbà tí èèyàn fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ ni àwọn tí ò tiẹ̀ fa àlùkùránì ya ní north àríbáwọn alákatakítí ṣèṣe pẹ̀lú wọn tó jẹ́ pọ̀rọ̀ ẹnu lásán wọ́n sọ ọ̀rọ̀ ẹnu tó ṣe é yí padà pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n pa wọ́n sun wọ́n àwọn èèyàn wọn ọ̀dà àwọn ìjọba lọ́wọ́ wọn ṣe nǹkan kan fáwọn yẹn iṣẹ́ tẹ́ fẹ́ introduce sílẹ̀ tiwa ní nítorí owó tẹ̀yìn rí gbà ní Saudi so bẹ́ẹ̀ mi bá lè fèsì àwọn irú àwọn alákatakítí tí wọ́n fẹ́ ba ẹ̀sìn tèmi jẹ́ mọ́ mi lórí yẹn ẹ̀yin ò sí ní lè fèsì àwọn tiyín ẹ jẹ́ kí àwọn Christian ẹ jẹ́ kí ẹ̀yin Christian tẹ́ ẹ bá fẹ́ dáadáa tẹ́ ẹ dẹ̀ fẹ́ wàhálà sí ilẹ̀ Yorùbá ẹ̀yin tí ilẹ̀ Yorùbá ló ń pẹ́ o ẹnu mi ò ká tàwọn náà tí o ẹ̀yin tí Yorùbá ẹ̀yin tí ilẹ̀ Yorùbá ìran Yorùbá kì í jagun ìwọ tó o bá ti wá fẹ́ wàhálà fún gbèsè ayé ara rẹ̀ dákun torí Ọlọ́run sọ fún àwọn ẹlẹ́sìn rẹ̀ kí wọ́n fọwọ́ sí ibi tọ́wọ́ gbé ẹ rí i pé èmi ni mo kọ́kọ́ jáde tí mo kọ́kọ́ kọ̀ndẹ́mù àwọn mùsùlùmí alákatakítí tó jẹ́ pé gbogbo ogun yìí mùsùlùmí ló bẹ̀rẹ̀ wàláì tàláì mo fi Ọlọ́run lédùmarè búra àfẹn tí ó bá bo iná Ọlọ́run mọ́ra àfi ẹni tí Ọlọ́run bá bínú sí ni ó sọ pé àtọ́fẹ́ tí ò bá rí tí ò tí ì rí tó jẹ́ pé kò rí tẹ́lẹ̀ gbogbo àbá tí àwọn Yorùbá àwọn mùsùlùmí tí wọ́n ń sọ tí wọ́n ń sọ̀sọ́kúsọ àfẹn tí ò bá tí ì rí gbọ́ rí pé mo ti sọ àìmọye fídíò tí mo ti fi hàn lórí nǹkan tí àwọn ọmọ mùsùlùmí ń sọ kọ́mọ mùsùlùmí kan jáde kórí rẹ̀ ó burú débi pé yóò máa kọ̀dẹ́mu irú àwọn ṣé wàdàm yóò máa kọ̀dẹ́mu àwọn bàbá wa lóríṣiríṣi káàkiri àwọn bàbá wa tó jẹ́ pé ọlá àwọn ni àwọn mùsùlùmí fi ń tọrọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ti wá tí wọ́n ti serve tí wọ́n ti ṣe tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ti lọ tí wọ́n fi ẹ̀sìn lé ẹ̀yin lọ́wọ́ tí wọn ò kì í ṣe ẹ̀sìn bí ẹ̀yin ṣe ń ṣe yìí. ó wá sọ fún mi pé tínú bá ń run mí ok lastly ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ nígbàgbọ́ nínú wípé gbogbo ń tà ń ṣe yẹn ẹbọ ni ẹ dákun torí Ọlọ́run ẹ sọ fún wa tí ó bá jẹ́ pé ẹ̀yin fẹ́ ṣe dáadáa tẹ́ ẹ dẹ̀ fẹ́ k'Ọlọ́run tẹ́wọ́ gba wákàtí márààrún tẹ́ ń kí lọ́wọ́ yín ẹ dákun ẹ sọ ń tà ẹ sọ torí bá ń fọyàn èyí táwa máa ń lọ já ewé kan tá a máa gbómu yẹn tẹ́ ẹ máa ní ẹbọ náà ń ṣe yẹn tí orí bá ń fọyàn ẹ dákun ẹ sọ bóyá 100 yàsín láàkè sínú omi tá a gbé mu torí fífọ́ fi lọ ni ẹ̀yin náà ẹ sọ yẹn fún wa so that ẹ lè yọ àwọn èèyàn kúrò nínú àdánwò tẹ́ believe pé wọ́n wà yẹn ẹ ṣe yẹn ẹ sọ fún wa pé bóbìnrin bá ń rọbí nǹkan báyìí lẹ lè ṣe so bó bá jẹ́ pé nǹkan kan lẹ lè ṣe náà tó jẹ́ pé hàntúlẹ̀ ẹ̀kọ́ tàbí ọ̀rọ̀ kan lẹ́sọ̀ ọ̀fọ̀ àwọn Saudi nìyẹn ọ̀fọ̀ tàwọn Saudi gbogbo tí àwa bá ń sọ nílẹ̀ Yorùbá ọ̀fọ̀ tilẹ̀ Yorùbá nìyẹn ẹ má fi nǹkan kan tàn wá jẹ́ èdè lásán ni èdè yẹn èdè Lárúbáwá èdè lásán ni kì í èdè Lárúbáwá kò ní ìbátan pẹ̀lú Ọlọ́run kò ní ìbátan gbogbo wa kò sí ìbátan Ọlọ́run nínú wa Ọlọ́run dá gbogbo wa ni ẹnìkan ò súnmọ́ Ọlọ́run jẹ́ nìkan lọ kò sí ìlú tó súnmọ́ Ọlọ́run ju ara wọn lọ ẹ̀yin rẹ̀ rèé wọ́n ní nǹkan táwọn èèyàn bá ṣe níbẹ̀ yẹn ẹ má bínú ẹ̀yin mùsùlùmí olóòótọ́ torí Ọlọ́run ẹ má bínú mo kàn fẹ́ ká moderate kínní ká sọ nǹkan tó bá yẹ ká sọ nǹkan tí ò yẹ tá à ń ṣe ẹ wò àwọn eré àkọwà tí mi ò ní mẹ́nu gbé ṣùgbọ́n tí n bá ti láǹfààní àti sọ fún àwọn àáfàá máa sọ fún wọn gbogbo ẹ̀yin àáfàá olóríire tí Ọlọ́run ní bá ayọ̀ yín jẹ́ tójú ò ní tì yín mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú dídúró tẹ́ dúró sí ẹ̀sìn pàápàá jùlọ àáfàá mi Ọlọ́run àáfàá wa Akéwù gba gold bàbá wa gba gold
pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní fojú sunkún ọmọ o. àmì Ọlọ́run ẹ̀ ní fi ojú sunkún ọmọ. ẹ̀yin méjèèjì pẹ̀lú ògo Ọlọ́run á máa lò yín láti gbé ẹ̀sìn Islam ga. Ọlọ́run ní lò yín lọ́nà tí ń gbà lo àwọn alákatakítí tí wọ́n ń lérò dànù nínú àlùkùránì yẹn. tẹ́ ẹ bá lísìn sí kinní kan tí mo play lórí fídíò mi kan sẹ́yìn, ìyá kan ti lọ sí Mẹ́kà lẹ́ẹ̀márùn-ún. kéèyàn jẹ́ mùsùlùmí kó lọ sí Mẹ́kà lẹ́ẹ̀márùn-ún kó wá lòun ò sí ẹ̀sìn yẹn mọ́. ṣe bí mo sáàbí lójú yín ẹgbọ́n tí mo bí léèrè ẹgbọ́n tó sọ ń pa ẹ̀sìn yẹn náà. ó nígbàgbọ́ pé wàhálà ẹ̀sìn yẹn ti pọ̀ jù pé kò sí ẹni tó lè bẹ́sẹ̀ járí lórí ẹ̀. irú rádaràda wo nìyẹn? ṣe bí tẹ́ ẹ bá rí ẹni tí ò kírun ṣe bó yẹ kẹ́ ẹ plead fún kẹ́ ẹ fọ̀nà bí ó ṣe kírun hàn ni. now gbogbo tẹ́ ẹ ní à ń ṣe ẹbọ yìí ẹ dákun tí orí bá ń fọyàn tàbí inú ń rún yàn ẹ kọ́ wa ní ntá àsọ lédè Yorùbá ẹ máa sọ ntá àsọ orí àyà tá a máa lọ kà ẹ fi yẹn kọ́ wa. èyí tọ́lọ́run dẹ̀ tó fún wa tá a fi ń gbara wálẹ̀ lórí ẹ̀fọ́rí lórí ibà lórí inú rírun lórí ìjú lórí gbogbo ẹ tó ń kọ̀ndẹ́mù ẹ̀ mọ́ wa lọ́wọ́. Ọlọ́run ó béèrè lọ́wọ́ yín. ẹni tí ò bá yẹ kó kú nítorí Ọlọ́run fi solúsàn lẹ̀ tó bá wá padà kú ikú yẹn nítorí pé ó gbé ẹ̀mí lé ẹ̀yin èèyàn lásán jẹ́ kì í sọ Ọlọ́run wàláhì Ọlọ́run ó padà béèrè lọ́wọ́ gbogbo yín. ẹni tó bá kú ikú àìmọ̀dí nítorí tí ẹ̀yin ẹlẹ́sìn fà sí pẹ̀lú ògo Ọlọ́run ó padà béèrè lórí yín yóò padà béèrè lórí ọmọ yín. ṣé ẹ rí tòní yìí mi ò ní sọ́jú bẹ́ẹ̀ yẹn lọ very 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 soon kódà láàárọ̀ ọ̀la yìí màá ṣe fídíò kan màá tún fi tú pẹ́rẹpẹ́rẹ. ẹ̀yin èèyàn mi mo kí yín ojú òní tì yín Ọlọ́run jẹ́ máa rìn á jẹ́ ká tún ní ìpàdé ayọ̀. ibi báyìí ni màá fi àdàgbà ètò rọ̀ sí. mo kí yín o títí ìgbà tí màá tún mú mi wá sí ojúwòran yín mo kí yín pé ojú ò fẹ́ ra kù.